ọpẹ́ o, ọpẹ́ Ọlọ́run, ọpẹ́ ẹ̀yin elédùà, ẹ̀yin irúnmọlẹ̀, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin tó nílùú, ẹ̀yin tẹ́ ẹ dilẹ̀ Yorùbá lọ mú. Ọpẹ́ lọ́wọ́ yín, torí ìdí àtìtúmọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ bí ẹ wá gbọ́, torí tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Wọ́n lóbìnrin tó bá jẹ́ Yúnísà ní ó gbàwé orí, ó nídìí. Ìdí náà rèé, ẹ̀bọ́ bí ìyẹn wá gbọ́, torí wípé ọjọ́ ti pẹ́ tá a ti ń pariwo òmìnira orílẹ̀-èdè Yorùbá, òmìnira Yorùbá, ọjọ́ wo la débẹ̀? Nínú àwọn ògbóǹtarìgì, àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá tí wọ́n ti kọ́kọ́ ṣe bíi pétò kọ̀ọ̀kan wọn, tí wọ́n ti kọ́kọ́ dàgúnlá, tí wọ́n fi kọ́kọ́ ṣe bí àwàdà bí eré ká máa gbé àgbọ̀ndò lọ́wọ́ pétò ẹ máa bá a lọ. Wọ́n ti yarí báyìí, àwọn náà ti dá sí i, wọ́n ti dá sọ̀rọ̀ wa o. Orílẹ̀-èdè Yorùbá ó nílò yín. Ẹ gbọ́, ẹ farabalẹ̀. Wọ́n ti jẹ́ kó yé àwọn kọ̀ọ̀kan, àwọn àgbààgbà tí a jẹ́ pé a lè sọ pé nítorí òṣèlú bíi Ràúfù Arẹ́gbẹ́ṣọlá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé tó gbígbéjọ yìí ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ni. Èròǹgbà àwọn rèé, òun ni bí òmìnira Yorùbá yóò ṣe dé láìsí ní sí wàhálà nílẹ̀ Nàìjíríà. Ẹ gbọ́ mi, torí wọ́n ní téwọn àwọn ò lè sọ wípé torí àwọn ń lọ sẹ́dẹ káwọn wá ba ọ̀dẹ̀ jẹ́. Ìdí rèé táwọn bàbá yìí fi ń sọ̀rọ̀ wípé tó ẹ̀yin èèyàn, ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ jọmọ ilẹ̀ Yorùbá, ẹ gbọ́ bí o, bẹ́ẹ̀ bá lọ sowọ́pọ̀ tẹ́ ẹ so pàǹpá pọ̀ pẹ̀lú àwọn ará bí lókè ọya lọ́hùn-ún tí wọ́n jẹ́ wípé afẹ́ ajẹ máfì ayọ̀ ni wọ́n ti fúnni lóko òbí ọ̀pẹ̀rọ. Ẹ wo bí kí ni wọ́n sọ nígbà yẹn lásìkò bẹ́ẹ̀ yín tún yàbàrà síbòmíì. Tẹ́ ẹ bá gbàgbé, lẹ́nu ọjọ́ bíi méjì mẹ́ta níròyìn jáde pé Ayọ̀délé Fáyọ̀ṣe gómìnà nípínlẹ̀ Èkìtì lánàá, pé wọ́n sọ pé gómìnà fẹ́ yọ kábíyèsí ọba Ọládọjà Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ká tó tún wé ká tó fọ̀, àwọn ti Mákindé náà tún sọ pé Olúbàdàn ló fẹ́ yọ Mákindé pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn. Ẹ gbọ́, agbọ́n ké, agbọ́n sẹ́, oyin sẹ́, ojú olóko sì rèé kòǹdòkòǹdò. Báwo ló ṣe jẹ́, ṣé lóòótọ́ ni àbírọ́? Gbogbo ẹ̀ lẹ́gbọ́ lónìí, wọ́n gbé yín débẹ̀. Àmọ́ ẹ jẹ́ n kọ́kọ́ gbé yín dé ọ̀dọ̀ àwọn àgbààgbà Yorùbá bí wọ́n ṣe yarí. Àwọn eléyìí sọ pé irọ́sẹ̀ Bánjí Akíntóyè làwọn bá lọ, orílẹ̀-èdè Yorùbá iná làwọn ń fẹ́ ní kíákíá. Ẹ sì tún rí gbọ́ nínú ọ̀rọ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe náà pẹ̀lú, òun náà sọ pé tó orílẹ̀-èdè Yorùbá ìlà wọn ń fẹ́. Báwo ló ṣe jẹ́? Bóyá rọ́ ni bí òótọ́ ni, má sùn kúrò ń bẹ̀. Subscribe sí channel yìí, like, comment, pariwo síbẹ̀ dáadáa, ẹjọ́ pọ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Kí ni àwọn bàbá yìí nínú àtẹ̀jáde wọn, kí ni wọ́n sọ síta? Ẹ farabalẹ̀, ẹ jẹ́ gbé yín débẹ̀, torí gbogbo wa náà láǹfààní. Ẹ̀dá ẹ̀ ní mo lẹ̀ ń rí lójú ìran yín yìí, òun mo gbé sẹ́gbẹ̀ẹ́ kan yìí, ibi tẹ́ ti rí ìkà kẹ́ ẹ lè mọ̀ wípé Pàfínà kò parọ́ fún yín. Ẹ gbọ́, wọ́n ní the assembly revealed that, okay, ẹ jẹ́ ń lọ gbé àkórí ẹ̀ gangan pa. Yorùbá assembly filed to resist unconstitutional takeover, threatening to push for Nigeria dissolution. Ṣé ẹ gbọ́? Ṣé ẹ gbàgbé wípé àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló kóra wọn jọ nípa pétò àwọn ò fẹ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó rí ìjọba ẹ̀ ṣe. Ẹ sì mọ̀ pé bá a bá porí awó, à á porí ìkòkò tá a fi ṣe é. Bẹ́ẹ̀ ni, tá a bá ń sọ̀rọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lónìí, a máa sọ nípa pétò ó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ akọni ọmọ Yorùbá. Òkè, bó bá wá rí bẹ́ẹ̀, bí ohunkóhun bá ṣẹlẹ̀, níbo láti kọ̀tàn tá a ti ní sọ nípa ìran tó ti jáde wá wípé tó wá gbọ́ o, Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ọ̀rọ̀ lárán ẹ̀ padà lọ sílé yìí. Ẹ gbọ́ bí wọ́n ṣe sọ, the assembly revealed that the idea for
The summit was triggered by report of arrest of serving security officers allegedly plotting to subvert Nigeria democratic government. The Yoruba Assembly has issued a warning against any attempt to undermine Nigeria democratic order, declaring that the Yoruba people will resist any unconstitutional takeover and may instead consider a peaceful dissolution of the country if democratic government is being threatened. Ẹgbọ́n àbẹ́ ẹ̀gbọ́ díẹ̀ tí mo kọ́kọ́ mú wá mò ń padà bọ̀ wá lórí ẹ̀. Ẹgbọ́n nǹkan tí wọ́n sọ pé tó nígbà tó di wípé lọ́tún lósì báyìí à ń náwó pé tó àwọn olórí jagunjagun ni wọ́n ń gbámú pé wọ́n ti plọ̀tì àwọn democracy àwọn kan kóra wọn jọ wípé àwọn ẹlẹgbẹ́ eléyìí àwọn tó tẹ̀ ń ṣòṣèlú ni wọ́n tún yàtọ̀ ṣùgbọ́n àwọn kan tún wà lábẹ́nú tí wọ́n tún gbógun ti ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí wípé tó ó di dandan àwọn ọ̀sáfẹ́ kó wà ń bẹ̀ ẹ̀yìn àṣefárígún tá a yẹ tàgàlà lẹ́sẹ̀ tí dórí àti òro ta lẹ́ ọ̀bẹ òmú mọ́ báwo ló ṣe jẹ́ yẹ kó rí bẹ́ẹ̀ ó ṣe dórí àkàrà tí dọ́wọ́ Fágbàmílà kọ́ wá di òkúta ó ṣe dórí ìran Yorùbá ká sọ pé ọ̀rọ̀ tá a sọ lánàá kò tún rí bẹ́ẹ̀ mọ́ lẹ́yìn tí ìran Yorùbá ti dúró tì yín tó ti bá yín ṣe é lọ́tún tó ti ṣe é lósì tó ti ṣe é láàrin ó ṣe é dọ̀dọ̀ tiwa ẹ sọ pé arára o gbá kan o àwo ìkòkò bàbá sásùn iná ẹ̀ ló mú kí àwọn bàbá yìí kí wọn ó dìde ǹjẹ́ nìkan lè sọ fún mi pé tó sọ́jọ́ ọ̀pẹ ọjọ́ ọ̀pẹ àkókò gangan rèé torí káṣọ lè ní kọ́tà tó go iná ẹ̀ láwà yìí orílẹ̀-èdè Yorùbá ní kíákíá gbogbo ìran Yorùbá ẹjẹ́ á máa kọ́ síbẹ̀ àwa ò ní nǹkan kan ṣe pẹ̀lú Nàìjíríà mọ́ àwọn ìgbìmọ̀ yìí wọ́n kọ́ síbẹ̀ gàdàgbàgàdàgbà pẹ̀lú ìkìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n fi ara wọn sí àárín àwọn ọ̀ràn yìí àwọn ọ̀ràn tí wọ́n ò fẹ́ kí ìran Yorùbá ó débì kan tí wọ́n sì fi nǹkan kínkínní tí wọ́n fi ń tàn yín nǹkan tí ò tó nǹkan tí wọ́n fi ń tì yín pé tó ẹ máa bọ̀ òun rèé pé tẹ́ ẹ bá rò pé ibìkan lọ fà ó bá àyà tí ọba bá ọyá ń bẹ yóò pọ́n yín lójú ẹjá ibẹ̀ nìkan kọ́ là ń lọ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ ẹ wá gbọ́ nǹkan tí Ayọ̀délé Fáyọ̀ṣe tó sọ nípa òmìnira orílẹ̀-èdè Yorùbá ọyá ẹjẹ ń gbé yín níbẹ̀ mò ń padà bọ̀. Olúbàdàn, by the grace of God, we see another governor very soon. We see another governor after that. We see another governor after that. And God will keep you on the throne. Amen. Because Ibadan needs you, the Yoruba nation needs you, the country needs you. When you have quality people in power, when you have quality people on the throne, it's to the benefit of Ibadan and Nigerians in general. I have come. Well, Kábíyèsí, Bàbá wa, Royal Majesty, Imperial Majesty. I'm here in solidarity with the happenings in Oyo State. I'm privileged to be your son of your son, by birth. And I've once agitated that those of us who are shy of total Ibadan by whatever should be given opportunities to become Olubadan. I will want that is for another day. But Kábíyèsí, keep that in mind. You know, Trump was an alien in America. His wife, Trump is said to have come from Germany and was born in America. His great grandfathers were German. Today, we are son of the sword. Yes, they said we were sent to Egypt. If we are not from here, would you have sent us? No, because we are from here. If we can get the privilege of becoming governors, one day we will become an Olubadan in Ibadan.
Well, not necessarily ourselves, our children's children. Here's the way. I am here, obviously, to identify with you. To identify the names or the name you have built, the decent record you have built. You are an exceptional to the glory of God. To look part of it. The record has shown that such Olubadan will come once in a lifetime. It's an uncommon privilege to have you on this team. And I'm saying it today, Kabesi, we are with you. Whether we are from you, whether we are from you, I was born in and injustice, disrespect, dishonor against you is a dishonor against us. I said what I said, but it's not for me granted. Because I have facts. And I have said it, time will tell. And time indeed exposed itself. But for us, we want to tell you, Yoruba has an eternal tenure with God. Governors, you are a governor at the time. Your tenure was tied to the Constitution. My own tenure was tied to the Constitution of Nigeria. But every other tenure as the Olubadan of Ibadan is tied to God. So I need to remind those who are fumbling today to remember very clearly that their tenure is time bound. The Olubadan, by the grace of God, we'll see another governor very soon. We'll see another governor after that. We'll see another governor after that. And God will keep you on the throne. Amen. Because Ibadan needs you. The Yoruba nation needs you. The country needs you. When you have quality people in power, when you have quality people on the throne, it's to the benefit of Ibadan and Nigerians in general. I have come to identify with you. All those noise, all those bickerings, all those innuendos are done by children, babies. I was governor 23 years ago. 23 years ago. I was the youngest among yourselves. So we got the training right. I went through the furnace to be who I am today. So Kabesi, long may you. Amen. Ignore the noise of your dogs barking in the house. You have dogs everywhere. Ignore their noise. Kabesi doesn't know how many dogs is in his yard. He can call anyone to order. You understand? The reason why anybody will be talking about Olubadan today is because you have what it takes. They are scared of your siblings. They are scared of what God has imputed on you. If they need you, let them come Kabesi help me. They don't need you. Let us wait for the day of reckoning. Whether Olubadan, they will do that matters or not. I do pray for doing it should do. I your Peter Fayoshi, popularly called him to promote the evidence is here to identify with this institution in Olubadan school to which God has wanted to do. We have a very good together. Yes. So, thank you very much. You see, you wonder when we saw the post, it's easy to do. And that's in the word that the government was planning to discipline the Libanese. Nígbà tí a rí àní ọlọ́pọ̀ sọ pé ọlọ́pọ̀ sọ pé àdéhùn tó ń gbólé àdéhùn tó ń gbé bẹ́ẹ̀ lọ́tọ̀ orí ẹ̀yẹn ní ìjẹta o títà ń bájú lánàá nìyẹn o nígbà tó tún dàrú ìdàgbà tó lè ní pé wọ́n ń láti ìjà fẹ́ èkìtì gómìnà Olúbàdàn bẹ́ẹ̀ èkìtì gómìnà. So, bàbá rò pé báwo la ṣe ń máa tẹ́lẹ̀ sí àtàkùn kò yé wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní wọ́n ní wọ́n pé náà ni àgbàdà tó ń rí ní ìpìlẹ̀ sọ pé tóun sọ fún yín
pé àjẹpẹ́ lánàá ọmọ kú lè mú tẹnu ọ̀nà kájà ẹ̀ lọ́pọ̀ àwọn ọlọ́pọ̀ ọmọ jẹ pé wọ́n sọ pé ọ̀tọ̀ sọ pé wọ́n fẹ́ bójúbàdàn jà ẹ̀ sọ pé kò ní sí bẹ́ẹ̀ àwọn bójúbàdàn jà ló ń bá wọn jà èèyàn gan ni àtúntò tẹ́lẹ̀dọ̀ ọmọ Ìbàdàn ìgbà tí a jẹ́lẹ̀ lè kú sí tẹ́lẹ̀ padà incidentally that's the truth o. ẹjọ́ ìjọba náà ló bá yóò jẹ nígbà tí ilé àkókò tó Ìbàdàn ló yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ Ìbàdàn àmúkàlùkù tó yí náà ní díẹ̀ nìyẹn jẹ́ tó bá tó ìjọba tó ń jà tẹ̀sí gbogbo àwọn ìjọba tó ìjọba torí pé àwọn ìjọba mi torí pé ipa ẹbí náà ti wálé o padà wálé o àjọ̀dún náà padà wálé kó tó kú o àjọ̀dún náà padà wálé kó tó kú o títí yẹn ṣe gbogbo wọn tẹ́lẹ̀ náà lọ fẹ́ jọ nínú pé tó. So 51 òkè bọ́lá Ìbàdàn ní àgbégalẹ̀ ní ọmọ ọjọ́ bá jẹ́ ti ní ẹjọ́ bí ó fà ẹ̀rọ pé ọmọ ìgbà tó bí ọmọ àgbòrò Ìbàdàn náà. bẹ́ẹ̀ ni kábíyèsí àti PO box. ọ̀pọ̀ àtúbẹ̀ tó yín wà ní nǹkan tí àgbà Ìbàdàn is what it is. Ìbàdàn has got a lot of potential. Nobody says that anybody who has been born or bred in Ibadan do not aspire to any position. So I will not be against those people who contribute to Ibadan to be recognized and to have the opportunity of the Republic of Ibadan. And all of them are in support that we should have Ibadan State. All of them. For the fact that they prefer to align with Ibadan State than to align with Oyo. Because Ibadan is here, Ibadan is where they go, and it is Ibadan where they prosper. And we are grateful that we always remember part of it is the fact that the building of Ibadan is the primary responsibility of both Ibadan boys and girls. However, for they are in their 19 years for their boys and girls, they deliver. So thank you very much, Mr. Male. And that's enough. I'm coming to the reality report. But let me tell you that we have our method. I'm not okay about that. And the other kind of line, only one will do, but then you look up. Who is our father? Again, we are colleagues. Jẹ́ gómìnà nígbà kan náà. Àwọn tó ti ń ṣẹlẹ̀ láti jọ́ mẹ́ta. Nígbà tí mo sọ pé gómìnà fẹ́ query ọba ní kò rí bẹ́ẹ̀ àwọn òjà. Gómìnà náà dáhùn pé kò sí ní tó jọ bẹ́ẹ̀. Ojú ewé rèé, mọ́ínmọ́ín rèé, àkàrà rèé, epo rèé. Ṣáàrí gbogbo ẹ̀ báyìí. Ṣé ọ̀rọ̀ òtí bẹ́yìn yọ gómìnà ní kábíyèsí ní a ní kábíyèsí gómìnà fẹ́ yọ kábíyèsí. Àárọ̀ yìí àwọn tó wà nílé ìgbìmọ̀ aṣòfin àtàwọn kan bẹ̀ dáhùn pé ọba ló fẹ́ yọ gómìnà. Ṣé ẹ ti gbọ́ bí tó bá ti yọ gómìnà rí? Péyàn bá ti pẹ́ tó ń gé gbogbo èèyàn yóò gé rẹ̀ níjọ́ kan. Ẹni wá pé mo sọ pé gbogbo gómìnà tí wọ́n ti jẹ ń bì tó bá ti kú bí ẹ̀kan parí wọ́n máa ń ṣẹ̀ṣẹ̀ gbé. Èkíní nígbà tí Akálà fẹ́ lọ gbogbo kágbésẹ̀ kágbé níbi kágbé tó dàrú parí. Ajímọ̀bí náà ẹ̀gbọ́n wa ni wọ́n púpọ̀ ẹ̀ náà dàrú nígbà tó fẹ́ máa lọ. Akíndé dúdú lọ kó ṣáàgó ọ̀rọ̀ àfọ̀kọ́ yọ ẹsẹ̀ nínú òkun màlúù o yóò bá bọ̀rọ̀ ìdára Olúbàdàn ìlọ́yà ní dìbò yín jẹ́ o Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́.
ẹ káàbọ̀ padà. Ẹgbọ́n nǹkan tí Ayọ̀délé Fáyọ̀ṣe sọ, former governor ìpínlẹ̀ Èkìtì. Ẹgbọ́n gbólóhùn àkọ́kọ́ yìí láti lè pe bàbá wa Adéwọ̀lú Ọládọjà wọlé wípé tó orílẹ̀-èdè Yorùbá àwọn fẹ́ràn ẹ̀, ṣùgbọ́n Yorùbá nation fẹ́ràn ẹ̀. Ìbéèrè mi rèé, ẹgbọ́n ṣé ká sọ wípé Ayọ̀délé Fáyọ̀ṣe ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé à ń pè fún òmìnira Yorùbá ni, àbí káwò yí pé nígbà tí wọ́n ti rí i pé ojú ẹ̀kọ́ ó ti ṣe é mú báyìí fún òmìnira Yorùbá, kò síjà ń bẹ̀. Yàtọ̀ sí prodigal son ti àwọn Nàìjíríà tó jẹ́ Boko Haram làwọn mọ̀ sí prodigal son. Àwọn prodigal ọmọ kí ni Yorùbá ẹ̀ ọmọ onínàkúnà tó bá kù nínú ìran Yorùbá tí wọn ò tí ì mọ̀ tẹ́lẹ̀ wípé kò sí bá a ṣe fẹ́ ṣe ẹni mẹ́ta ò lè rìn méjì méjì, kò sọ́nà tá a fẹ́ gbé gbà, òmìnira Yorùbá gbọ́dọ̀ dúró, káwọn náà ó tètè máa bọ̀ kó tó di wípé sáà ó kọjá, kó tó di wípé wá di pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa wá gba ìwé àtìtò. Lórí ọ̀rọ̀ tí Ayọ̀délé Fáyọ̀ṣe wá sọ nípa gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti kábíyèsí ọba Ládọjà, àwa ò tó gómìnà gbà lámọ̀ràn, pàápàá jùlọ kábíyèsí ọba Adéwọ̀lú Ọládọjà. Èmi á máa pè wọ́n ní number 1 ọba nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ẹ fẹ́ lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ lẹ́fẹ́, bẹ́ẹ̀ ló ṣe rí. Láì sọ̀rọ̀ nípa ìlú, ṣùgbọ́n nítọ́jú orí ni ká sọ, àbí ní ti ipa tí wọ́n ti kó lẹ́nu àti ìṣọdún kan tí wọ́n wà lórí oyè nípa ilẹ̀ Yorùbá, tó jẹ́ pé tá a bá ní a máa kà á bí ká máa fi àkókò ṣòfò ni. Ẹ̀yin náà ti mọ̀, kò ayé social media láwà, bí èèyàn bá sótò ọ̀bá ṣọ́ra gbogbo ayé máa gbọ́ pé o só, ká tó wá sọ pé àwọn ìgbésẹ̀ dáadáa, ìgbésẹ̀ tó ṣe iyebíye tí bàbá yìí ti gbé lórí ìran Yorùbá. Ẹ gbọ́ mi. So fún díẹ̀ yìí, àmọ̀ràn tèmi fún kábíyèsí rèé, Ọlọ́run ṣeun ẹ̀yin náà ti ṣòṣèlú rí, bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ kí àwọn, gẹ́gẹ́ bí àwọn kan ti sọ nínú àwọn ọmọ ìlú Ìbàdàn, pé ẹ má jẹ́ kí àwọn olóṣèlú yìí kí wọ́n fi wá dájàálẹ̀ láàrin yín, àbí kí wọ́n fi nǹkan nínú wọn lọ́sọ̀ọ́ ńgbà kan pé òun ní interest nípa Ọ̀yọ́ state olóṣèlú Nelson Wike. Ẹ sì mọ̀ pé Ayọ̀délé Fáyọ̀ṣe súnmọ́ dáadáa. Èmi ò sọ pé òun ló rán Fáyọ̀ṣe iṣẹ́ o, ẹ má ṣe mí gbọ́ o. Àmọ́ tírú gbólóhùn yìí bá ti ń jáde bàbá, tí omi ọkà ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ti ń dàrú lórúkọ yín, kò ní dáa. Ó dá mi lójú, ó sì dá gbogbo ọmọ Yorùbá pátápátá. 99% ọmọ Yorùbá ló gba tiyín láàrin gbogbo ọba tó ń bẹ́lẹ̀ Yorùbá. Ẹ kóòtù mi lẹ́niwẹ̀ wípé ọba Ládọjà Adéwọ̀lú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, 99% ọmọ Yorùbá ló gba tiyín, pàápàá jùlọ lórí ìdàgbàsókè tẹ́ ń fẹ́ kó wáyé àtòmìnira ilẹ̀ Yorùbá. Fún díẹ̀ yìí, gbogbo àwọn tó bá sọ pé kìnìkan igbá kan, ẹ wo bọ́rọ̀ ṣe lọ. Ládọjà fẹ́ yọ Ṣèyí Mákindé fẹ́ yọ Ládọjà, wọ́n gbowó fún wa ni ká lè fi yọ. Ẹ gbọ́ ọ̀rọ̀ kátakàta, ọ̀rọ̀ tí ò dùn gbọ́. Àmọ́ bí tá à ń lọ rèé, orílẹ̀-èdè Yorùbá nìkan fi lé wa lọ́wọ́. Bàá mi Ládọjà, ẹ tún bàbá wa sọ fún ọ̀rẹ́ yín, èèyàn yín Bọ́lá Tinubu, àwọn tí ń bá tayò yìí, èèrà ò fẹ́ kòkòrò dénú, wọn ò sì kọ̀ kílẹ̀ má mọ́ láàyè láà. Fúdìí èyí tó bá lè gbìyànjú kó fún àwa lórílẹ̀-èdè wa, káwọn náà ní tiwọn, kí wọ́n máa bára wọn jà sí ilẹ̀ tó bá jẹ́ tiwọn, tí góòdì bá wà ń bẹ̀, nǹkan yòówù tó bá wà ń bẹ̀, kí wọ́n máa yanjú ẹ̀ fúnra wọn. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ má gbàgbé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Á tún pàdé. Ó dàbọ̀.